ẹ̀ ti akéde mẹ́wàá tí ń ṣẹlẹ̀ o bọ̀ kó má dàbí pé akéde ń sọ̀rọ̀ jù ẹ jájọ lọ wò. wọ́n ti dópa MERLIN ẹ mú MERLIN lódò MERLIN. ǹjẹ́ ní nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò ìyá lọ́sùn àtọmọ ẹ̀ ń lọ àwọn ọmọ iléeké wá bẹ̀rẹ̀ sí ní bú ọmọ ìyá lọ́sùn ọmọ táwọn ti dópa ọmọ tí wọ́n ti bá sùn ṣé yẹn lẹ́ mú lọ sí ìdí ọ̀ṣun wọ́n lè fẹ́ bú ìyá lọ́sùn pẹ̀lú wà táwọn ọmọ ìwú ló máa jẹ́ ká wá béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí wípé àlàáfíà yín dà píìsì tẹ́ sọ pé ìsìláàmù kọ̀ǹtẹ́nì òun wá dà ẹ̀yin tí a kéde ǹjẹ́ rántí àwọn eléégún àti kìrìsìtẹ́nì tó pàdé lọ́jọ́ kìíní àná. ẹ̀rí bó ṣe bá ara wọn lò ìfẹ́ tó jẹ́ kí ìfẹ́ jọba ibẹ̀ ló tún máa jẹ́ ká wá tó wá béèrè òmíì pẹ̀lú wà táwọn ọmọ ìwú pé kí ló lọ ń kọ́ àwọn ọmọ ẹ̀ nílé kéwú kí ni wọ́n lọ ń kọ́ wọn nílé kéwú tó jẹ́ wípé ẹni ẹlẹ́ni ò ní lè ṣe tiẹ̀ èébú ni ọdún náà tó ọ̀bá bẹ̀rẹ̀ sí ní wùwà báyìí irú àwa báyìí ò lè sọ̀rọ̀ àwọn èèyàn ò ní lè rí òótọ́ táwa fẹ́ fi hàn sáráyé ibi tẹ́ lọ tó jẹ́ wípé èdè kan náà ní ẹ̀yin àti ìyá Ọlọ́sùn jọ ń sọ bọ́ nítorí ìwé tẹ̀yin lọ kà ó yàtọ̀ sí nǹkan tí ìyá Ọlọ́sùn mọ̀ tí mo dẹ̀ mọ̀ wípé nǹkan tẹ̀yin náà mọ̀ lágbolé yín bí fọ́kẹ́ tó lọ kàwé yẹn nìyẹn lẹ ṣe ń bẹnu àtẹ́lu ìyá Ọlọ́sùn àtọmọ ẹ̀ ṣé Islam tẹ̀ ń polówó fún wa lélẹ̀ ṣùgbọ́n Elédùmarè ò ní fún yín ṣe àwọn alálẹ̀ ò ní fún yín ṣe nítorí bífọ́ gẹ́ tó sọ wípé ẹ sọ ilẹ̀ wa di nọ́ọ̀tì tó jẹ́ pé àwọn kan ò ní jẹ́ ká gbádùn àwa yìí máa pariwo síta nítorí ibi tí mùsùlùmí bá ti ní majority problem máa ń wà bẹ́ẹ̀ nítorí ìyá Ọlọ́sùn ń lọ jẹ́jẹ́ tiẹ̀ kò lọ bá anybody ẹ máa wò wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ilé ìyá Ọlọ́sùn mo dẹ̀ bless mo dúpẹ́ lọ́wọ́ ìyá Ọlọ́sùn yẹn tó ń lọ tiẹ̀ tó fi tiẹ̀ ṣe tiẹ̀ tó ń lọ tiẹ̀ bọ̀ ẹ̀yin tí a kéde ẹ wo ìwà táwọn ọmọlékéwì wù torí ẹ̀kọ́ táwọn ọmọlékéwì lọ kọ́ mi ò mọ̀ kọ́ bó ṣe wúlò lóde ìsìn nǹkan tó fẹ́ fi ṣe mi ò mọ̀ ẹ̀kọ́ arábìkì tó lọ kọ́ mi ò mọ̀ nǹkan tó fẹ́ fi ṣe ju àáfà lọ kò sí àwọn tó lọ sí yunifásitì tó lọ sí proper normal school gọ́sẹ̀ wọn ò tí ì ríṣẹ́ tọ́kílẹ̀sì wọn tó gbalé kéwú lọ ẹ wo ẹ̀yin tí a kéde iṣẹ́ pọ̀ fún wa láti ṣe o iṣẹ́ pọ̀ ọ̀gbára ò ní lóhùn ò ní léwó onílé ni ò ní gbà àwa ta nílò ò ní gbà tẹ bá sọ pé fẹ́ balẹ̀ yìí jẹ́ àwa ta nílò ò ní gbà
àwa ò sọ wípé iná ò ṣe ọmọ nílé tẹ́lẹ̀ bọ́tẹ́ bá ti tọ́ ọmọ nílé bá ti sọ̀rọ̀ ẹ̀dẹ̀ àlejò ó máa pè kó lọ sílé tuntun tó ẹ̀ṣẹ̀ gbà àbí tó ẹ̀ṣẹ̀ mọ̀ wípé bíbà nílé òun tọmọ bíbà mọ́ kó gbàbẹ lọ. bọ̀ àwọn tó sì jẹ́ ojúlówó ọmọ kan ò ní fàyè gba anything torí èèyàn tó rí ẹ̀ bá pé wọ́n á mọ̀ wípé kò nílẹ̀ Yorùbá olúkálukú máa ń fi tiẹ̀ ṣe tiẹ̀ ni wọn ò fọ́ọ̀sẹ̀ pé tó o bá ti ṣe tèmi dandan ń gbọ́dọ̀ pa ẹ́ àbí kí n mú ẹ lọ́tà àbí kí n máa bú ẹ. bẹ̀rẹ̀ sí ní bú ọmọ Ọlọ́ṣun bóyá ọkàn mi o tẹ́yìn ò bá wùwà báyìí kí làá fẹ́ sọ kí ni ó máa fi mú òótọ́ ọ̀rọ̀ táwọn á mú jáde pé kò sí nǹkan tútù kan kò sí nǹkan pèsè kan nínú ẹ̀sìn Islam jù báyìí lọ. ẹ̀yin tí a kéde ẹ̀wọ̀ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ọ̀rọ̀ pọ̀ tí bá ní kí n máa follow video yìí up ó máa take me time. ẹ̀yin tí a kéde ire o. ẹ̀yin tí a kéde ẹ lọ follow mi lórí YouTube o ìdí rẹ̀ àti ìtumọ̀ ogunlọ́gọ̀ àwọn èèyàn máa ń message mi ẹlòmíì máa pè mí pé wáyé tí mo fi wá sórí Facebook pé àwọn sábà máa ń lo TikTok pé Facebook àti YouTube làwọn ń lò èmi dẹ̀ sọ fún wọn pé TikTok lèmi jókòó sí lọ́wọ́ á ní torí náà àwọn kan máa ń rí fídíò mi káàkiri pé ó máa pè kí n wá sórí YouTube torí àwọn tó wà ní diaspora YouTube lọ máa ń sábà máa ń lò n bá sọ fún wọn pé mi ò ní followers púpọ̀ torí tí bá drop fídíò síbẹ̀ YouTube ò sábà máa ń push ẹ̀ torí àwọn followers tí mo ní bẹ̀ ò pọ̀ so ẹ jọ̀ọ́ ẹ lọ follow mi so that fídíò tí bá drop síbẹ̀ náà YouTube á lè mọ̀ pé ẹni yìí ó lérò so wọ́n á máa push fídíò yẹn á lè débi tó yẹ kó dé torí ẹlòmíì wọ́n máa fẹ́ túra ẹ̀ tó bá wo fídíò akéde kan tó gbọ́ update ẹlòmíì gọ́sọ̀ sí lórí TikTok rárá tó dẹ̀ jẹ́ wípé YouTube ló wà but tí bá drop fídíò sórí TikTok kò sábà máa ń dọ́dọ̀ wọn so ẹ̀yin tí akéde ẹ lọ follow mi o mi ò ṣakọ o mission yìí àjọ níní liberation yìí àjọ níní ẹ jẹ́ à liberate àwọn èèyàn kó má dàbí pé àwa tá a wà lórí TikTok nìkan la máa benefit ẹ jẹ́ kó tún dé bó ṣe ń bọ̀ lórí Facebook but mi ò tí ì ráyè yẹn sìn but TikTok and YouTube méjì mo fẹ́ máa ṣe simultaneously nsìn méjì mo fẹ́ máa ṣe papọ̀ nsìn ẹ̀yin tí a kéde ire o.